ǹjẹ́ alákànbí mo dégbà alágbọ̀n apẹ̀rẹ̀ báyìí ni mo bá wọn tí wọ́n hun. wọ́n ní wọ́n hun apẹ̀rẹ̀ mo lẹ́mi ò lè hun apẹ̀rẹ̀, èdè ni mo lè hun pọ̀. mo gbìyànjú mo délé jágilébò ṣoògùn mo bá wọn níbi tí wọ́n ti jáwé. wọ́n ní wọ́n jáwé kí n wá wegbò mo lẹ́mi ò mewé bẹ́ẹ̀ ni wọn ò megbò, èdè ni mo lè wà pọ̀. nítorí tí mo bá jà yìí sòyí tí mo mú yẹn ràn yìí tí mo mú kan lù kan tó bá dodidi. olúgbọ́n adébẹ̀wọ̀n abùmú àrẹ̀sà àjèjẹ́ adébẹ̀wọ̀n abùwẹ̀ ọwọ́ àràngún àgàgán débẹ̀wọ̀n abùbọ́jú wa ní pédépédé ní pédé télédé fẹ́ jẹ́ ìran pédépédé ní pédé kan àrà ọ̀tọ̀ tí ó para ayé lẹ́kọ̀ọ́ òun àti ilẹ̀ àkàyè. orí èwo la tún mú wá sóde lónìí. ọjọ́ ìbí ẹni ńlá la wá ṣàlàyé pàtàkì ohun tí wọ́n ń pè lọ́jọ́ ìbí àti wípé báwo ni ẹni tá à ń wíyè báwo ló ṣe jẹ́. ta lẹni tí mo fẹ́ láǹfààní tí mo fẹ́ yànnàná. òdú ni kì í ṣàìmọ̀ fólóko. ajagun kọjá ẹrẹbẹ àtúwọ̀nká níbi wọ́n gbé dáná ọ̀rọ̀ díkan lùkan ọ̀kúnmọ́ lóòrùn ọ̀dọ́mọgẹ̀rẹ̀ wọ́dù ọlọ́tẹ̀. orí ta lẹni tí mò ń wé àdìsá ìgbó owó baba dámilọ́lá ẹkùn ọkọ rọ́pò ọkọ tó yọ̀ sí. àlùjọ̀nú èèyàn tí gbogbo ayé ń pè ní òòṣà Sunday Ìgbòho ni mò ń kiri òun. orí ẹ tẹ̀lé mi ká lọ ká láǹfààní ká tàn yẹbẹyẹbẹ. ayẹrẹ pàǹtí kò là ń gbọ́wọ́ ẹja nínú. ìpẹjọ afàyàfà lọ́wọ́ ti máa pẹjọ nínú mo tún ti dé. ọmọ aládé ikú lọ́lẹ́ kan lọ́dún àkànbí mo tún gbèrèrè. mo dẹnu gbọ́ mo rí báwọn ẹran tí bẹ nínú gbẹ gbogbo ọpẹ́ra wọn jọ mo ní kí ló dé. wọ́n lọ́mọ aládé ikú lọ́lẹ́ kan lọ́dún àdìsá àǹdé lọ́lẹ́ kan lọ́dún. àrà sọ tí gbó ti dùn mí jìjìjì mo ní kí ló dé. wọ́n lọ́mọ aládé ikú lọ́dúnlẹ́ kan lọ́dún. wọ́n gbọ́dún sókè mo wojú ọ̀run dẹ̀dẹ̀dẹ̀. òjò bẹ̀ ní sínírọ̀ ní àbájí gan. mo ní kí ló dé wọn lọ́wọ́ ẹ̀rọ làwọn fẹ́ fi wá kí mọ̀jà sọ́lá pọ́lé kan lọ́dún. ẹ̀wọ̀ ẹ̀yẹ bí wọ́n ti sẹ̀yà gàbàgàbà lójú ọ̀run mo ní kí ló dé wọn lọ́mọ aládìkún lójúlé kan lọ́dún. àdìsá ní mọ̀jà sọ́lá yìí wó bàbá dá mi lọ́la. alùpùpù ní ènìyàn tẹ́lẹ̀ dọ̀ mọ̀rẹ́ ẹ̀rọ wá sáyé. orí ló ṣe ọba òun àṣẹ̀dá ló ṣe ọba òun. ìgbà tí ààrẹ ń bẹ̀lẹ̀ ọmọ òkúkú mọ́ ohun tí wọ́n fẹ́lẹ́ dọ̀ mọ̀rẹ́ wílẹ́jọ́ wúyẹ́wúyẹ́. ọ̀dẹ́lẹ̀ ayé kan lọ́dẹ ní ìdáyé ńfẹ́. orin mélòó ni mo fẹ́ ṣàlàyé nínú bíbí olóyè mọ́jà sọ́lá ìròyìn ò ṣe é sọ tán ẹ jẹ́ n sáré mẹ́nu bà díẹ̀ níbẹ̀. a bí olóyè mọ́jà sọ́lá sínú ìdílé kan tí wọ́n ń pè ní agboolé adéyẹmọ nílé aládìkún. ilé aládìkún yẹn ó wà nílùú kan tí wọ́n ń pè ní ìgbòho ní mọ̀dékè ládùúgbò mọ̀dékè. ibẹ̀ ni wọ́n bí olóyè mọ́jà sọ́lá sí. bàbá tó bí olóyè mọ́jà sọ́lá ni wọ́n ń pè ní adéyẹmọ. bàbá wọn jẹ́ adétúnjí. ó wá rí ìyá wa tí ó bí akíkanjú yìí ni wọ́n ń pè ní sẹ́ẹ̀rà. orí bíbí olóyè mọ́jà sọ́lá ìyanu ni nínú oyún rẹ̀ ìyanu ni. orí ńgbà tí ìyá yìí ní oyún olóyè mọ́jà sọ́lá àwọn ìyá yìí a máa já àwọn ìyá tí máa ń nájà oko tí wọ́n máa lọ raṣu lọ́wọ́ àwọn àgbẹ̀ ra tara gbogbo èlùbọ́. ìwọ tó o bá dọ́dọ̀ owó dé lọ́ọ́ mọ ohun tí mò ń ṣàlàyé yìí. tí àyẹ̀ bá ti wá lọ tajà ibẹ̀ ni wòlíì kan ti pè wọ́n. àwọn wòlíì kan wà nílùú Ìgbòho tí wọ́n ń pè ní ọ̀nà wà mímọ́ àsákìátù. àwọn wòlíì yìí ni wọ́n kọ́kọ́ láǹfààní tí wọ́n jíṣẹ́ fún yáyì wípé yóò bímọ ńlá kan o ọmọ yìí ọkùnrin ni ó sì jẹ́. ọ̀la yóò jẹ́ ká ṣe débi èrè. ọ̀la yóò pọn gbogbo yín lé àti ọyìn ọmọ ọjọ́ gbogbo evangelist apostle mo kí gbogbo yín pé ẹ ṣe débi èrè ẹ lórúkọ rere nínú ìwé yìí ó sórí ire
yóò dára fẹ́ ní kọ̀ọ̀kan gbogbo ohun tẹ́ fẹ́ ní tẹ̀tí ẹ ò ní pẹ̀lú rẹ̀. ẹ̀yin bàbá tó wá bí bàbá tí ó bí olóyè Májàsọ́lá tí wọ́n ń pè l'Adétúnjí òun náà sọ wípé ìyàwó mi ọkùnrin tó bí fún mi yẹn òun ní láǹfààní ni wọ́n gbé àwọn nǹkan bàbá mi fún ọmọ gẹ́gẹ́ bí ìlú òkè nìyẹn ṣe bá mi ẹ dákun ẹ ṣe mi àṣé bàbá mo ti ń sọ. wọ́n bí olóyè Májàsọ́lá ní ọjọ́ Sunday nígbà tí wọ́n bí olóyè Májàsọ́lá bọ́ sí 10:10 orí àwọn tí wọ́n bá mọ numerology àbí tí wọ́n mọ birth chart wọ́n ti láǹfààní wọ́n ti sọ irú Scorpio tí olóyè Májàsọ́lá ń lò fún ọ ló fi mọ̀ pé agbára ni. wọ́n bí olóyè Májàsọ́lá ó wáyé ó sunkún bí ọmọ tí ń sunkún wọ́n inú wọn dùn wípé ọkùnrin làǹtìlanti. olóyè Májàsọ́lá bẹ̀rẹ̀ sí ní dàgbà àmọ́ kàyéfì tí ń bẹ́ẹ̀ náà ni wípé àwọn bàbá tó bí olóyè Májàsọ́lá wọ́n mọ dídá ọwọ́ wọ́n sì ti mọ ètùtù ọ̀kàrà ẹbọ tí kagúnláyà pátákò tí tẹ̀sí lẹ́nu. wọ́n bí olóyè Májàsọ́lá àmọ́ láǹfààní bí wọ́n bá ń ṣe nǹkan yóò jókòó tì wọ́n. àwọn bàbá yìí bí wọ́n bá ìwọ náà gbà yọ ọ̀tọ́lá gbogbo èyí ló di enítere èjìtere tó sodo sí ara olóyè Májàsọ́lá ni bàbá fi di bó ṣe dà yìí. kò tọ́jọ́ kò tó ṣù olóyè Májàsọ́lá bẹ̀rẹ̀ sí ní lọ léèwé àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá ń wá olóyè Májàsọ́lá tí wọ́n bá rí wọ́n bá níbi àwọn nǹkan táwọn bàbá wa bá fi ṣe ètùtù kù tó olóyè Májàsọ́lá ó máa lọ jẹ súwìtì àbí máa kó pọpọ́ọ̀fù àbí kó máa kó gúgúrú ìdí èṣù jẹ olóyè Májàsọ́lá fi wá di àlùjànnú fúnra rẹ̀. ká máa láǹfààní láti gbàrà wa lákòókò wọ́n bí olóyè Májàsọ́lá sílùú Ìgbòho ni wọ́n fi ń pẹ̀lú ìlọ́yọ̀ Ìgbòho nítorí ogun lọ́jà lọ́yọ̀ àkọ́kọ́ ló tún Ọ̀yọ́ àkọ́kọ́ ká Ọ̀yọ́ tá a wà lóde òní la mọ̀ ságàn Ọ̀já nígbà tí ogun jà lọ́yọ̀ àkọ́kọ́ tó tún Ọ̀yọ́ àkọ́kọ́ ká làwọn bàbá wa láàfin Ọ̀yọ́ fi lọ sílùú tí wọ́n ń pè ní Ọ̀yọ́ Ìgbòho. Aláàfin àgbààgbà mẹ́rin ni wọ́n tẹrí bẹ̀sẹ̀ wọ́n gbé ìlú sí Ìgbòho odórí wọn ń bẹ nílùú Ìgbòho yìí tí ọ̀parun. kábíyèsí ọba Igun-Ojú làkọ́kọ́ Ọ̀rọ̀pọ̀tọ̀ níyàn òun nìkejì Ajíbóyèdé nìkẹta tó fi dórí ọba Tẹ̀là Àbípa gbogbo èèyàn tó bá dégbòho kó béèrè ojú orí ọba ẹni ó béèrè Ìgbò ọba ń bẹ nígbòho kò sọ́ba tí ó jẹ lọ́yọ̀ọ́ tí ò ní wá kí àwọn bàbá rẹ̀ nígbòho. ìlú Ìgbòho la wà ní àárọ̀ yìí níbi Ìgbò ọba so ẹ mọ bá wa kálọ bí a fẹ́ sọ̀tàn Ìgbò ọba. sojú ìdílé ààrẹ ti ìlú Ìgbòho láti ṣàlàyé nípa Ìgbò ọba mẹ́rẹ̀ẹ̀rin ti ìlú Ìgbòho. Kò sí bá a ṣe sọ̀rọ̀ Ìgbòho a gbọ́dọ̀ yọ ti bàbá wa ikú bàbá yèyé Aláàfin tìlú Ọ̀yọ́ sẹ́yìn nítorí Aláàfin ló tẹ Ọ̀yọ́ Ìgbòho dó lẹ́yìn ìgbà tí wọ́n ti lọ káàkiri wọ́n kúrò ní Ọ̀yọ́ lé wọ́n lọ sínú pèrè bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe lọ up to Burkina Faso tàríwá Niger Republic through Benin Republic tí wọ́n fi wá gba through Iléṣà Ìbàrùbá wọlé síbí báyìí láwọn àárín ìrìn àjò wọn yẹn oríṣiríṣi ìṣòro náà ni wọ́n bá pàdé tó jẹ́ kí wọ́n tó di pé wọ́n á jókòó sí Ọ̀yọ́ Ìgbòho bí báyìí láti pé lásìkò yìí gan ta ní ayédáyé gbàlódé ọlọ́mọdé ká sí ni oríṣiríṣi hazard náà ni àrìn àjò máa ń bá pàdé ní bá gbọ́ròyìn láàárọ̀ yìí ohun tí yẹn gbọ́ kò jọra wọn pẹ̀lú ọ̀rọ̀ accident so nínú àwọn ìṣòro tó bá pàdé agbègbè kan bẹ wọ́n ń pè bẹ̀ ní Fabis area ayé Àgbẹ̀dẹ̀gún láti débẹ̀ àrólé wọn kan kú so tí kú báyìí tó bá ti dọ̀rọ̀ kú gbogbo agbára téèyàn bá ní ara ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ń gbà yẹn anything tí wọ́n bá ṣe wọ́n kè sáwọn babaláwo láti wá béèrè lọ́wọ́ Ifá níbi tá a tún fẹ́ lọ yí òbó níbi ó rí wọ́n fà sọ fún wọn pé wọn ò tí ì débi tí wọ́n ó jókòó gangan wọ́n tún máa tẹ̀síwájú rìn àjò wọn tí wọ́n bá ti ń lọ bí wọ́n bá ti rí tí ẹyẹ méjì bá dìgbò lura lórí afẹ́fẹ́ tí wọ́n ń jà títí tí wọ́n fi bọ́lẹ̀ ńbẹ̀ ni ìrìn àjò wọn dé dúró láti tẹ̀dó sí wọ́n ń pe àwọn ẹyẹ yẹn ní Ìgbò àti Ìyó so kó tó di pé àsìkò ìgbà tí wọ́n fara àti débẹ̀ Ọlọ́run tún ṣe àpọ̀sán ọmọ kan fún wọn wọ́n bímọ ọkùnrin míì padà wọ́n ń pè ní Tẹ̀là Àbípa ni wọ́n ń pe ọmọ yẹn tàbí Ọmọ́sànyà so odò yẹn wà nísàlẹ̀ wa báyìí wọ́n ti fi ṣe fishery pond dam so níbẹ̀ ni wọ́n ti dúró tí wọ́n ṣètọ́jú ọmọ sí everything kó tó wá di pé wọ́n tẹ̀dó sí Ọ̀yọ́ Ìgbòho bí báyìí then Aláàfin mẹ́rin náà la gbọ́ nínú ìtàn pé agbọ́ni àwa ìtì ìdè
bá wà bá wá àwọn tó bí wa ọmọ. So oríṣiríṣi ìtàn náà ló ń gbé pé Aláàfin àkọ́kọ́ táwọn bàbá wa mọ̀ ní òfin ràn pé kì í ṣe pé kò dé Ìgbòho ní ààyè pé òkú rẹ̀ ni wọ́n gbé wá gbà tí wọ́n ń bọ̀ lọ́nà wọ́n kò ní Benin Republic lédè Àdàomi tí wọ́n ń bọ̀ wá getting to Ṣakí area Ọlọ́run ní àsìkò tó. So environment tí wọ́n tó wá di ọ̀làjú nísìnyí láti gbà náà ni wọ́n ti ń ṣe environment tó jẹ́ pé wọ́n bá fẹ́ preserve ó ní eérú àti àwọn kankan ni wọ́n kó jọ tí wọ́n fi ṣe tó jẹ́ pé for many years kò ní wà decay kò sì ní wà odor. So títí tí Ifá fi wá sọ fún wọn pé níbàyìí ni wọ́n jókòó. So a gbà pé Aláàfin mẹ́rin òun náà ni ó tẹ̀dó síbò. Aláàfin táwọn wí òun náà ni Aláàfin Òfinràn so tó tẹ̀lú Ìgbòho dó. So lẹ́yìn Aláàfin Òfinràn ọkàn Aláàfin Ọ̀rọ̀ǹpọ̀tọ̀ Àjíwọn Aróbòṣẹ́tẹ̀ tí ṣe Aláàfin kejì tá gbà pé ó ṣèjọba ní Ọ̀yọ́ Ìgbòho. Àsìkò Aláàfin Ọ̀rọ̀ǹpọ̀tọ̀ Àjíwọn Aróbòṣẹ́tẹ̀ agbọ́nú tàn pé kò sógun kò sọ́tẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ojú tí wọ́n fi wò ó kó tó jẹ ó yàtọ̀ sí bọ́lọ́run ti padà tó ọ̀rọ̀ rẹ̀ gbà tí ààyè sílẹ̀ wọ́n láti mọ wá ọmọ òye tí ó jẹ àwọn tí ń bẹ wọn kéré so wàdà òun náà lóye kan bó lóye ṣe obìnrin ìjọba ńlẹ̀ Yorùbá sóbìnrin lòun ìdí àfọ̀rọ̀ ilẹ̀ jíjọ́ mi bàtà àsìkò tó tí wọ́n padà síbi ọ̀rọ̀ ó fi ara rẹ̀ hàn pé òun èé ṣe obìnrin gbà tí wọ́n yẹ̀ wò wọ́n bá nípò akọ ó sì jẹ́ oyè wọn. So àsìkò ẹ̀ òun náà ni wọ́n mọ odi yí ìlú Ìpò gbàtẹ́lẹ̀ ń bọ̀ láti Ògbómọ̀ṣọ́ ká gbàgbé gbogbo àwọn olùkéréje tẹ́lẹ̀ tí ń kàn láti Ògbómọ̀ṣọ́ ẹ kọjá Àgbẹ̀tì ẹ tún dé àdúgbò wa kan tí wọ́n ń pè ní Igbópẹ́ níbi tí ilé epo wà báyìí hùn ọ̀nà tó lọ sí Kìṣí. So tẹ bá wò ẹ̀rọ àrí bíi healing area wọ́n demolish ẹ̀ wọ́n fi ń kọ́lé ni o. So area kan tó wà à ń pè ní Òkè Lọ̀kọ̀ outside ìsàlẹ̀ mọ́ níbẹ̀ yẹn bó ṣe tún wà nìyẹn tá a bá tún lọ lọ́nà Ṣakí odò kan bẹ tí wọ́n ń pè ní Àyìntà. So òdìyàn náà bó ṣe embrace ó sáré embrace mo kàn explain kó fi lè yé kọ́mọ́dà bí kápẹ́ center àbí kan. So gbogbo àwọn external forces àwọn ọ̀tá tó bá ń bọ̀ pẹ̀lú àwọn ọdẹ tó wà nílòrò Ọlọ́run fún wọn ní kápá láti lè máa mú wọn láti lè ṣẹ́gun wọn. Lẹ́yìn ìgbà tí Aláàfin Ọ̀rọ̀ǹpọ̀tọ̀ Àjíwọn Aróbòṣẹ́tẹ̀ tó lo àkókò àtìgbà tọ́lọ́run ní yóò lò ẹnì kẹta tó tún jẹ òun náà ní Aláàfin Ajíbóyèdé he was an Ifa oracle. So kò ní ìdíkà ẹsẹ̀ tí mo ṣàlàyé àrùn lọ títí gbé yẹn bá ti wà ní position wọ́n ti gbà pé alágbára èèyàn ni. So wọn náà lo àkókò tí wọ́n lò láti lè mú rí lọ́wọ́ títí tó fi kan Aláàfin kẹrin Aláàfin Ẹ̀gúngún-Ojú. Ṣé mọ̀ pé ìgbà wọn kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni bá a sì gbọ́ nù tán tó bá ti pé ìgbà kan ni ó lójú ẹni tó lè kọjá nugbó yìí. So fún díẹ̀ yìí ìgbà tí Aláàfin Ẹ̀gúngún-Ojú náà wá ṣiṣẹ́ ọkàn Aláàfin karùn-ún tá a pè ní ọmọ tí wọ́n bí sójú ọ̀nà ìjọun Tẹ̀là Aláàfin Tẹ̀là bí pa ń lọ wò pé gbogbo àwọn tẹ̀tà àwọn gbọ́ yìí ó dáa káwọn gbéra láti máa padà sí Ọ̀yọ́ Ilé wọ́n ṣiṣẹ́ tó yẹ kí wọ́n ṣe ṣùgbọ́n nígbà tí wọ́n lọ sí Ọ̀yọ́ Ilé wọ́n ń bá pàdé ńbẹ̀ Tẹ̀là bí pa yìí náà ni wọ́n pè ní Ọbámọ́rọ̀ àwọn ẹ̀mí àìrí tí wọ́n dà wọ́n láàmú ńbẹ̀. So gbà wọ́n kó wọn pa bí abuké bí arọ bí ẹ̀yin lẹ́wọ́ dáríjọ sí bíbá ilẹ̀ ń da ọlá láàmú ọ̀dà gbà tó rí báwọn àwọn ó sì fi bí ilẹ̀ wọ́n tún láti bí Ifá léèrè pé ọ̀dà náà ìrìnàjò yóò tí ì pin ẹ wá gbéra ẹ máa lọ sísàlẹ̀ odò that is the Ifa oracle asked them to move southwards. Àwọn ìrìnàjò wọn lọ́jọ́ lọ́hùn ní bí ẹṣin kẹ́tẹ́kẹ́tẹ́ nǹkan báwọn yẹn pé bí wọ́n bá ti kọ̀ tí wọn ò lọ mọ́ wọ́n gbà yí pé ńbẹ̀ ni ibùgbé jẹ mọ́. So gbà wọ́n sì débi tí wọ́n wà wọ́n pàgọ́ síbẹ̀ àgọ́dọ̀ Ọ̀yọ́ níbi tí Ọ̀yọ́ wà lé nìyí. Ó tàkókò tí olóyè Májàsọ́lá fẹ́ bẹ̀rẹ̀ iléèwé ó bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ nílùú Ìgbòho tá a mọ̀ sí primary school. Àmọ́ látàrí wípé bàbá tó jẹ́ bàbá tó bí olóyè Májàsọ́lá fẹ́ràn olóyè Sunday Ìgbòho gan ni o nítorí wọ́n jọmọ tó ṣe pé láti kékeré ni wọ́n ti ṣẹnu ṣámúṣámú tí bàbá yìí sì ń wò pé ọmọ yìí ṣe wá dà tó báyìí. olóyè Sunday Ìgbòho bẹ̀rẹ̀ iléèwé bàbá tó bí olóyè Sunday Ìgbòho wò pé bí ọmọkùnrin ò tó bàbá láǹfààní bàbá ṣàwó lọ sílùú kan tí wọ́n ń pè ní Mọdákẹ́kẹ́ ọmọ àkọ̀ráyè ọmọ àkọ̀mọ́bànjà àwọn olówó ẹbọ nínú ilé ìlú Mọdákẹ́kẹ́ yìí ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun lẹ́gbẹ̀ẹ́ Ifẹ̀ ni wọ́n wà fẹ́ lè màlà láàrin Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ ìlú àwọn jagunjagun ńlá ni. Bàbá tó bí olóyè Májàsọ́lá ṣe ìgbàgbé pé mo sọ fún yín wípé àwọn oníṣègùn ìbílẹ̀ ni wọ́n tí wọ́n mọ dídá ọwọ́ tí wọ́n sì mọ ewé àti egbò bí babaláwo bá dáfá
oníṣègùn àwọn atọ́jú àrùn. Bàbá mọ bí wọ́n ti ń tọ́jú àrùn púpọ̀. Èmi ni wárápá ni, àìsàn amúnigàngangàn, àìsàn oyún ń jábọ́. Bàbá yìí ń láǹfààní ń ta tiẹ̀ ń bẹ̀. Àmọ́ orúkọ tí wọ́n láǹfààní tí wọ́n mọ bàbá yìí sí ni wípé béèyàn bá wọnú ìlú níjọ̀hún wá ní ìlú wo lẹ ti wá. Bàbá ní ìlú kan tí wọ́n ń pè ní Ìgbòho ni gbogbo ayé wá fi ń pe bàbá yìí ní bàbá Ìgbòho. Bàbá yìí ń bẹ́ẹ̀ Olóyè Májàsọ́lá ó bẹ̀rẹ̀ iléèwé àkọ́bẹ̀rẹ̀. Ẹ mọ̀ pé kéèyàn tó bẹ̀rẹ̀ iléèwé láyé ọjọ́ òun ò ní ṣọwọ́ tétí. Nígbà tí Olóyè Májàsọ́lá pé bí ọmọ ọdún 6 ló tó láǹfààní ló tó bẹ̀rẹ̀ iléèwé. Àmọ́ lábẹ́ pàtàkì àtòdodo ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ tó ṣe wípé ń súnmọ́ àwọn àgbàlagbà, èmi ni àlùwà àná sáré àná kétíya. Olóyè Májàsọ́lá náà ń ṣàwọn ìyìn o lẹ́gbẹ̀ẹ́ kọ̀ọ̀kan. Bọ́n bá wárí yẹn kan tó yẹ̀yàn jẹ ní agboolé àbí ní kiri kan, wọ́n máa sọ fún ta ló nà án, bọ̀dá lágbájá níṣó ń bẹ̀ ọmọ béèyàn bá wà léwe nǹkan ìwé ó sì gbìyàn. Olóyè Májàsọ́lá ní kò tó bẹ́ẹ̀. Àwọn nǹkan wọ̀nyí ni ìyá wò yí pé Sunday ìwọ ni lónìí ìwọ ni lánàá bí ẹkùn àkọ́kọ́ jẹ, kí ló dé ìjọ oníjà ní a máa di tiẹ̀, wọ́n sì lè yàn án jẹ. Orí ẹjọ́ dọ́dọ̀ bàbá ní Mọ̀dákẹ́kẹ́. Bàbá béèrè pé Sunday nǹkan, wọ́n ní Sunday lẹ́pẹ̀ tẹ́ ẹ̀ fi dà láàlẹ̀ gàràgà. Bọ́bá rẹ̀ nìkan tí kinní kan ṣe ó ti débẹ̀ pé láyé. Bàbá ní bọ́bá rí bẹ̀ ẹjọ́ ọmọ bọ̀ lọ́dọ̀ mi. Àmọ́ gbogbo ìgbà tí mò ń sọ yìí Olóyè Májàsọ́lá ti kàwé wọ GS3. Ẹ mọ̀ àgbàlagbà tí ń dé àwọn náà ti ń wọ age of puberty, wọ́n ti ń di wípé géńdé Ọlọ́run. Olóyè Májàsọ́lá bá ń bẹ níbẹ̀ ni wọ́n bá ní bàbá ní kó máa bọ̀ ní Mọ̀dákẹ́kẹ́. Wọn rí ẹni tí ó mú wọn ní Mọ̀dákẹ́kẹ́. Ìgbà tí bàbá wálé tí wọ́n wá kí bàbá wọn ni wọ́n bá fi Olóyè Májàsọ́lá ni wọ́n bá gan lọ́wọ́ mú pé Mọ̀dákẹ́kẹ́ yá. Olóyè Májàsọ́lá dèlù Mọ̀dákẹ́kẹ́. Ìrìnàjò míì tún bẹ̀rẹ̀. Ibi agbébí ni ọ̀dà bí ibi agbéfẹ́ ni ará Mọ̀dákẹ́kẹ́ fẹ́ràn Olóyè Sunday Ìgbòho púpọ̀. Ó rí Olóyè Sunday Ìgbòho dọ́dọ̀ bàbá ń bá bàbá gún ń bá bàbá lọ lílọ̀. Àmọ́ bàbá bi Sunday yìí pé kí lorúkọ rẹ? Olóyè Sunday Ìgbòho ní orúkọ mi ń jẹ́ Sunday. Sunday sọmọlúwa yìí náà ní ọmọ Ìgbòho. Báwo èèyàn bá ti wá fẹ́ jù ọ́ á ní òmọ Sunday ọmọ bàbá Ìgbòho tí wọ́n láǹfààní tí wọ́n ń ta àgbo tí wọ́n ń ta àgúnmu. Ó rí bá a ti ń bá a lọ. Olóyè Májàsọ́lá wà lọ́dọ̀ bàbá nílùú Mọ̀dákẹ́kẹ́ àkùráyè. Olóyè Májàsọ́lá bàbá láǹfààní láti lọ fi Olóyè Májàsọ́lá dìṣẹ́ wípé ìwọ náà wo bó ṣe jẹ́ èèyàn. Olóyè Májàsọ́lá dẹni tó lọ ń kọ́ṣẹ́ àwọn ọ̀kadà. Láyé ìgbà yìí èmi làwọn Suzuki, Yamaha kò tí ì dáyé oníbàjáàjì nísìnyí. Olóyè Májàsọ́lá ó kọ́ṣẹ́ ọ̀kadà. Àmọ́ látàrí wípé ọmọ tó ní akíkanjú tó sì dáa, nígbà tó yá ọ̀gá tí Olóyè Májàsọ́lá ń kọ́ṣẹ́ ọ̀kadà lọ́wọ́ rẹ̀, àwọn náà àgbà tí ń dé wọn láwọn ń lọ. Olóyè Májàsọ́lá ọ̀gá nìwọ máa lo bí yìí. Olóyè Májàsọ́lá bẹ̀rẹ̀ sí ní lubẹ̀. Gbogbo àwọn tí ń gbéṣẹ́ fọ́gá Olóyè Májàsọ́lá tá à ń pè ní Sunday Ìgbòho lónìí, gbogbo wọn ni wọ́n bá di olólùfẹ́ Májàsọ́lá. Gbogbo ẹni bá mọ Olóyè Májàsọ́lá wọ́n mọ̀ kó lọ́yàyà. Bẹ́ẹ̀ bá rí Olóyè Májàsọ́lá, bàbá mi o, ìyá mi o, ó rí ìwà ìrẹ̀lẹ̀ tútù bí àdàbà yìí ni wọ́n fi láǹfààní láti ra ọkàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Gbogbo ẹni bá mọ̀ dọ̀la ẹ mọ̀ kó Olóyè Májàsọ́lá kó tó kí mo ti bá búwú. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ̀ Olóyè Májàsọ́lá ń ṣiṣẹ́. Bàbá àgbà tí ń dé, bàbá ní Sunday ìjámọ̀ ti fẹ́ ṣẹlẹ̀ Mọ̀dákẹ́kẹ́ àti Ifẹ̀. Òjá lọlé àgbẹ̀ kan òrokoroko kó gbàgbé ilé. Lábẹ́ bẹ́ẹ̀ Olóyè Májàsọ́lá ti pàdé olólùfẹ́ ẹni bí ọkàn rẹ̀ fẹ́ ẹni ọkàn rẹ̀ yàn, tá a mọ̀ sí ìyá wa Tóyọ̀sí. Ìyá wa Tóyọ̀sí yìí ni wọ́n bímọ tí wọ́n ń pè ní Dámì. Tá a bá ń gbọ́ bàbá Dámilọ́lá, àwọn ni wọ́n bí ọmọ kan náà tí ó ṣe graduation láìpẹ́ yìí tá à ń pè ní Bísọ́lá.
ìyá yẹn ó ṣàbíamọ fún olóyè Májàsọ́lá púpọ̀. Bẹ́ẹ̀ náà ni a níyàwó àkànnà nínú ilé tí gbogbo ayé tẹ ẹ mọ̀ tẹ́ ń pè ní rọ́pò orí Mọ́remí Àjàsorò tó dó tọkọ rẹ̀ nígbà gbogbo. Àwọn méjèèjì yìí wọ́n dó tọkọ nígbà tọkọ òrò tẹ́lẹ̀ lásìkò tóbìnrin bí ó láǹfààní tí ó júbè òrò tí ó sá lọ. Àwọn ọmọ àwọn méjèèjì wọ́n yanjú. Ìyá Ayọ̀mídé ni mò ń kí wọn, ìyá Ronaldo, ìyá Àṣàbí, nǹkan kan ò ní ṣẹ̀yìn méjèèjì. Orí ọwọ́ ẹ̀yin méjèèjì ẹ ò ní fi gbọ́mọ sí, ọwọ́ yín ò ní dọwọ́ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀, ẹ ò ní rógun orelé kò délé, orúkọ kò dúkọ, ó sọkò òrùkò òrùkùtù. Bàbá láǹfààní àwọn láwọn ń lọ gbogbo wípé ogun ti dé o, ogun ti dé. Àmọ́ olóyè Májàsọ́lá ní ìyàwó, mo ti níyàwó ń bí, mo ti nílé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́. Tí n bá padà sí Ìgbòho, ṣé oko oṣù ní mà lọ ni àbí bo mo ti fẹ́ bẹ̀rẹ̀? Tẹ́ ẹ bá sì dé Ìgbòho dáadáa, kò síṣẹ́ kan tí wọ́n ṣe ń bẹ̀ ju àgbẹ̀ lọ. Àròkọ bọ́dúndé o fún gbogbo àwọn àgbẹ̀ ní Ìgbòho ni wọ́n fi ń kì wọ́n lọ́mọ agbéwájú ilé roko àìfẹ́ ṣiṣẹ́ láàárín jìnnà. Olóyè Májàsọ́lá bá dúró wípé orí lọ́jọ́ ṣòro ẹni làmẹni tó dúró tì ní. Mọdákẹ́kẹ́ ti gbà wá nígbà òjò, dandan ni káwa náà dúró tì wọ́n nípa ẹ̀rọ. Olóyè Májàsọ́lá lòun náà bá pa odà náà bá tún àwo ṣe. Gbogbo ohun tí wọ́n ti láǹfààní tí wọ́n jogún lọ́dọ̀ bàbá wọn làwọn náà bá tu èjì kẹta ni wọ́n bá ṣíwájú ogun Mọdákẹ́kẹ́. Wọ́n jọ jagun ní Mọdákẹ́kẹ́ ní o fún gbogbo àwọn tí wọ́n bá mọ̀. Ogun yìí wọ́n jà fún àìmọye ọdún, wọ́n jà fún àìmọye oṣù. Àmọ́ a dúpẹ́ lọ́wọ́ àwọn ìjọba ńgbà náà àti àwọn kábíyèsí. Wọ́n láǹfààní, wọ́n rìsọ́ọ̀fù ẹ̀, wọ́n parí gbogbo aáwọ̀ tí ń bẹ láwùjọ. Àlàálẹ̀ ní àbẹ́mi òjò èmi òjò ní Mọdákẹ́kẹ́ nígbà náà. Ọ̀rọ̀ yìí òrodò ó pọnmi tán. Orí ọmọ àwọn oníkálùkù tó ṣe wípé ọ̀bẹ níkùn wọ́n jẹ́ kẹ́nu ó gbéjẹ ni wọ́n ń pè ní ìmọ̀, ọ̀bẹ lápò wọ́n jẹ́ owó sinmi ni wọ́n ń pè ní owó. Oògùn nísì máa ń gun ni téèyàn fi ń múra ogun. Ogun bá burú tán yóò kọjá ọ̀rọ̀ orógùn wọn àpẹ. Ìgbà tó yá wọ́n láǹfààní, àwọn ẹgbẹ́ ọlọ́kadà ní àbí káwọn fi olóyè Májàsọ́lá jẹ ṣíàmánù àwọn ọlọ́kadà. Ọ̀rọ̀ yìí bá di wàhálà. Àwọn apá kan ní Sunday ní ọjẹ́ ọ̀sìmọ̀, àwọn kan ní kìí ṣọmọ ìlú wa lọ̀rọ̀ yìí bá tún di gbọ́n mi sí omi òtó. Ọ̀rọ̀ yìí wá di wípé oníkálùkù tó ti ní ohun tó gbójúlé tí wọ́n fi jagun kù ló bá tún fẹ́ di ogun láàrin ara wọn síra wọn. Ìwọ̀nba dúkìá tó lóyè Májàsọ́lá ti tùjọ bí ọ̀kadà mẹ́ta bí nǹkan kan tó ti nígbà náà àtàwọn dúkìá wọn láǹfààní wọn ju gbogbo ẹ̀ ná. Orí ló yọ̀ọ̀yà Dámilọ́lá àti Dámilọ́jọ́ náà. Ẹ̀yìn ìkùlé ni wọ́n gbà tí wọ́n fi júbè wo ló fi mọ̀ wípé olóyè Májàsọ́lá ti kọjú ogun tipẹ́tipẹ́. Ẹni adé bá yẹ ló yẹ àfàdé fún èèyàn tó bá yẹ nípò yẹn jẹ́ àfipò náà lọ. Olóyè Májàsọ́lá ni wọ́n fi ń pè ní akọni Oòduà. Ìrìn àjò yìí ló láǹfààní ló jẹ́ kí olóyè Májàsọ́lá wò wípé tí wọ́n bá fi ọ nínú ìlú dákun mọ́ dáre. Olóyè Májàsọ́lá bá fi gbéra ó dèrò ìlú Ìbàdàn. Ìbàdàn nílé ẹba Olúyọ̀lé. Èròǹgbà olóyè Májàsọ́lá ni wípé àwọn ilé ti sọ fún mi pé mò ń ṣọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó wá jẹ́ wọn a máa lọ ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ni mí nítorí Ìgbòho ìpínlẹ̀ Ọ̀yọ́ ló wà. Olóyè Májàsọ́lá fi dèrò Ìbàdàn nílé ẹba Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódùgbò kẹ̀lí gbogbo ogun ọ̀pọ̀ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìyá. Látàrí ọ̀kadà méjì mẹ́ta tó lóyè Májàsọ́lá ní àtàwọn owó tó ṣùjọ, olóyè Májàsọ́lá láǹfààní ọ̀ra mọ́tò kékeré kan wọ́n fi ń ná Ṣàngó sí Ìwòrò Òdù. Àwọn náà wò pé lákòókò yìí olóyè Májàsọ́lá pàdé àwọn ọ̀rẹ́ tí wọ́n ní Sunday tó bá rí báyìí ṣe tún fi èjì kẹta ká máa lọ kó mọ́tò Kútọ̀nù. Olóyè Májàsọ́lá wò wípé wọ́n bá ti yégún ó ti yọ́rẹ́ nítorí àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n pàdé nígbà náà. Àwọn wò pé ó ti mọ̀ láti Mọdákẹ́kẹ́ wo ní nǹkan ya mọ̀ lọ láǹfààní ká mọ̀ lọ kó mọ́tò. Ni olóyè Májàsọ́lá fi di ẹni tí mọ̀ lọ kó mọ́tò láti Kútọ̀nù wá tà ní Ìbàdàn làwọn èèyàn fi ń pè ní smuggler àgbà náà. Olóyè Májàsọ́lá fi wò pé ó dà ká mú èjì kẹta ká mú ẹ̀ta kejì. Olóyè Májàsọ́lá fi di ẹni tí ń ta mọ́tò dùn ní tí ò parun. Ká mọ́ láǹfààní ká tún tẹ̀síwájú. Olóyè Májàsọ́lá bẹ̀rẹ̀ sí ní ta mọ́tò. Àmọ́ àwọn èèyàn ń béèrè pé bóòlù olóyè Májàsọ́lá ṣe yà ní òṣèlú. Ìrìn àjò òṣèlú yìí rèé báyìí ló ṣe jẹ́. Ẹ jẹ́ ká sáré mẹ́nu bà díẹ̀ bẹ́ẹ̀.
ìrìn àjò òṣèlú olóyè májàsọ́lá bẹ̀rẹ̀ ibi tí gbogbo ayé lẹ́ǹfààní tí wọ́n fẹ́ gbọ́ pé bó ló ṣe di olóṣèlú. Ó rí lákòókò tí olóyè májàsọ́lá tí ó dèlú Ìbàdàn tẹ́ ẹ̀ bá gbàgbé, ó ti di àsìkò olóṣèlú. Gómìnà tí ń bẹ lórí àpèrè lọ́yọ̀ọ́ ńgbà náà, ó rí gómìnà Lam Adésínà, àwọn ni wọ́n wà lórí oyè. Àmọ́ lákòókò yìí bàbá wa Ọbásanjọ́ wọ́n fi owó kúnwó epo, scarcity of fuel wà. Tẹ́ ẹ̀ bá mọ̀, àwọn èèyàn máa ń tò lọ́jọ́ méjì ọjọ́ mẹ́ta sílé epo. Olóyè májàsọ́lá náà wà ń bẹ̀ wípé kóun ra epo sáwọn mọ́tò tí wọ́n bóun fi ná Ìwó Road sí Ṣàngó. Wọ́n ti wá tò lódidi bí ọjọ́ mẹ́ta, ó kù bí mọ́tò mẹ́fà ó kàn wọ́n. Àwọn ẹ́skọ̀tì ọ́dìlé gọ́vnà Lam Adésínà náà bá fẹ́ wá repo, ẹ̀sìn mọ̀ àwọn olùwọ́wọ́ agbára ni wọ́n bá drive wọlé wúúù. Ló bá di ọlọ́mọ òrọ́mọ, oníkálukú ń júbẹ̀ ewúro gígìgí. Ó kù bàbá arúgbó kan kùjọ́kùjọ́ tí bàbá yìí náà fẹ́ repo, tí wọ́n jọ ń sùn lórí epo ní àìmọye ọjọ́. Ibi táwọn ọlọ́pàá yìí ti ń láǹfààní, bàbá ní ẹjẹ́ repo, wọ́n kàn mú gálọ́ọ̀nù bàbá yìí, wọ́n tì í dànù, wọ́n gba sẹ́gbẹ̀ẹ́ kan. Ẹ sì mọ̀, ọmọ ìlú òkè ìtara mú olóyè májàsọ́lá pé irú kí leléyìí. Àwọn èèyàn ń sá olóyè májàsọ́lá wò wípé ṣé kí ni túmọ̀ gbogbo eléyìí báyìí. Ẹ sì mọ́ gbàgbé àti kékeré ìjà oníjà ní di tiẹ̀. Olóyè májàsọ́lá ní wọ́n bá rí bẹ́ẹ̀, ẹnìkan kò ní repo ń bì yìí lónìí. Àṣé oníkálùkù ó ní bí ó ṣe láǹfààní láti dénú òkú. Wọ́n bá bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì gbàgbé pé gbogbo àjẹ́ ara mu dákẹ́kẹ́ bẹ́ẹ̀ tí ò tí ì parẹ́ làwọn ṣe tà, wọ́n ṣe gbùgbù. Olóyè májàsọ́lá ò gbà kí wọ́n repo ń jọ́nà o. Oníkálùkù bá wù wípé ta leléyìí. Bí ní àjò òṣèlú olóyè májàsọ́lá ṣe bẹ̀rẹ̀ ní. Àwọn ìdílé délé wọn lè sọ. Àmọ́ ó wá ní èèyàn kan tó jẹ́ wípé òun súnmọ́ gọ́vnà Lam Adésínà, lòun bá ló bá tó bí ijọ́ mẹ́ta ló bá dé ọ̀dọ̀ olóyè Lam Adésínà. Lam Adésínà wá ń bi wọ́n wípé wọ́n ní nǹkan kan ṣẹlẹ̀ ní ilé epo ní Ìwó Road pé wọ́n ní ọkùnrin kan báyìí. Ó ní àwọn ìdílé yẹn ni wọ́n fẹ́ lọ́wọ́ agbára, àmọ́ òun mọ ọkùnrin yìí Sunday ló jẹ́. Wọ́n ní gbogbo nǹkan tí wọ́n ṣe fún wọn ní nǹkan ìbílẹ̀ bàbá wa sì ń jẹ́ lára rẹ̀. Sọ́mọ Ìbàdàn ni Ìbàdàn ló ń gbé o, àmọ́ ọmọ Ìgbòho ni. Nípínlẹ̀ Ọ̀yọ́ wa yìí náà, ṣé mo lè rí ọmọkùnrin yìí? Nítorí òṣèlú a gbọ́dọ̀ léèyàn kan tí ó tiẹ̀ máa tẹ̀lé wa tí nǹkan bá fẹ́ yíwọ́. Ẹ̀rí kádàrá ń kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ló pín sí. Ni bọ̀dá yìí bá láǹfààní ní bá ń wá olóyè májàsọ́lá káàkiri. Wọ́n pe olóyè májàsọ́lá pé gómìnà fẹ́ rí gẹ́gẹ́ bí ọmọ tí ò gbèrègbè yìí. Olóyè májàsọ́lá ní fún kí ni? Kí lájọ dàpọ̀? Kí ni ìpàdé àsínwó pẹ̀lú wèrè? Kí ni mo fẹ́ bó lóṣèlú ṣe? Kí wọ́n tó rí olóyè májàsọ́lá rí mú dọ́dọ̀ gómìnà kò ju ayé ìsìn tí wọ́n ní chairman councillor pẹ̀lú míì tí ọmọ gbọ̀n. Tí wọ́n mo fẹ́ lọ rí wọn, olóyè májàsọ́lá kò lọ, ó fẹ́ lé lóṣù bákan. Bábá fọ̀rọ̀ ògùn, olóyè májàsọ́lá rí gómìnà Lam Adésínà. Wọ́n rí gómìnà Lam Adésínà yẹn ní dákun, ṣé o lè di ìkan lára àwọn security ni tá a bá ń jáde mọ̀rú ẹni tí ó tà wá láti ṣàbọ̀n. Lọ́dún náà lọ́hùn-ún, olóyè májàsọ́lá ní kọ́dà kò sí wàhálà lẹ́yìn gbogbo atótónu ọ̀pọ̀lọpọ̀ bí ní àjò àádì òyìn àmúgbálẹ́gbẹ̀ẹ́ àwọn olóṣèlú bó ṣe bẹ̀rẹ̀ ní. Tẹ́lòmí ọmọ tó ní hooliganism ni olóyè májàsọ́lá bá
wọnú òṣèlú. Kí ni wọ́n ń pè ní hooliganism? Ni wípé àwọn ọmọ ọ̀ta àìráìsà olóyè Májàsọ́lá ò láǹfààní kó bá wọn sùn kárí. Fún wọn tó bá mọ, olóyè Májàsọ́lá doesn't smoke nor drink, kìí mu gbóbẹ̀ ní èmu sìgá. Bọ́ bá rẹni tí bá ń ṣe lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò tún mọ gbà ọ́ mọ̀ràn pé kí ni dẹ́ mọ̀ kí ni dọ́ mọ̀ ẹ̀ kó dáná stop ẹ̀ ó lè bẹ́ẹ̀ kí ni ìjẹ́ náà wọ́n fa gbómọ̀ náà ṣe fi mọ̀ wípé àkàndé èèyàn ọ̀rọ̀kọ̀rọ̀ kan èyí ń bínú. Olóyè Májàsọ́lá wà pẹ̀lú Lamadésínà lákòókò yìí, láwọn owó tí olóyè Májàsọ́lá rí tùjọ lákòókò yìí, olóyè Májàsọ́lá ra ọkọ̀ kan táwọn náà fi ń ṣe káà. Kí lorúkọ ọkọ̀ náà? Ayé yìí ni Opel. Mọ́tò Opel lolóyè Májàsọ́lá fi ń láǹfààní fi ń fàdà. Tẹ́nà bàbá Lamadésínà kò ń bẹ̀, olóyè Májàsọ́lá nítorí bá tiẹ̀ lọ ń gbòòrò mọ́tò wọ́n fi bá ná Ṣàngó sí Ìwòrò Òdù, òun náà lọ ń gbé mọ́tò Kútọ́nù ń tà ń ṣe káràkátà tiẹ̀ lọ́nà míì. Ìrìn àjò bàbá wa Rashidi Ládọjà àti bàbá wa Adédìbú lòun náà bá bẹ̀rẹ̀. Bí Ládọjà bá lọ ṣe campaign bí yìí gbùgbùgbù ọlọ́run ó jàgídíjàgan wàhálà tí bàbá Adédìbú àti Ládọjà ń kojú lákòókò yìí pọ̀ jọjọ. Àmọ́ olóyè Májàsọ́lá ń ṣe tiẹ̀ ní bàbá wa Rashidi Ládọjà bá ké sí bàbá wa Lamadésínà, nítorí lákòókò yìí àwọn Ìbàdàn ẹ̀gbọ́n mi àbúrò mi ló bá pe Lamadésínà wípé bọ̀dá mi ọmọ Sunday yẹn, ọmọ yín ọdílé yẹn tó lè ràn mí lọ́wọ́. Bàbá ní ọ̀rọ̀ rẹ̀ alálùjọ̀nú ni, ó lè lóhun ó ṣe lóhun ò ṣe, ṣùgbọ́n mo mọ bí wọ́n ṣe tù ú. Wọ́n láǹfààní wọ́n rojọ́ fún wípé wọ́n fẹ́ yan Ládọjà jẹ ní báyìí kàṣá. Wọ́n fẹ́ yan wọn jẹ pé kíni kí náà sí ìbáwọn ní gómìnà rẹ̀ bàbá yẹn kàn ń jẹ bàbá sàrẹ̀ nínà. Bá ní wọ́n máa rí bẹ́ẹ̀ ní kan pè mí máa yọjú sí wọn. Olóyè Májàsọ́lá ṣe máa ń sọ̀rọ̀ wọ́n yọjú sí wọn. Inú Ládọjà dùn ló fi jẹ́ wípé lásìkò tí olóyè Ládọjà ń bẹ́ẹ̀ àwọn ni wọ́n máa ń tẹ̀lé wọn kiri. Wọ́n dúró gẹ́gẹ́ bí escort ni tó ń wò pé àwọn jàǹdùkú olóṣèlú, olóyè Májàsọ́lá ń ṣe jàǹdùkú olóṣèlú bóun ṣe ń láǹfààní ti ṣe pákéjì tiẹ̀ lọ. Àwọn ni wọ́n máa ń pè pé dákun secure wa, ṣe security wa, dúró tì wá. Orí bíi tí ìràwọ̀ yìí ti wá búrẹ́gẹ́ níjọ́ tí wàhálà kan ṣẹlẹ̀ l'Ákúrẹ́ tí wọ́n fẹ́ láǹfààní tí wọ́n fẹ́ tẹ̀yìn gbèrú Ládọjà l'Ákúrẹ́. Orí ibẹ̀ ni president Olúṣẹ́gun Ọbásanjọ́ ló wà lórí oyè ńgbà náà. Gbogbo àwọn ọmọ tó bá jákúrẹ́ ni wọ́n ròyìn. Ọjọ́ yìí ó dàbí ọjọ́ ogun ni, àmọ́ ta ló láǹfààní tó dáàbò bo Ládọjà? Olóyè Májàsọ́lá ikú táǹtì ọkùnrin mẹ́fà tí wọ́n ń pè lẹ́nìkan ṣoṣo kànjàkànjà, takuntakun, gbọ̀ngbọ̀nràn, gbáǹkọ́gbì, gbágídárì, àràmàǹdèèyàn tí gbogbo ẹgbẹ́ ìlú náà gàwó. Òun ló láǹfààní ló ràgàwó Adéwọ̀lú Ládọjà nítorí ìwọ ògbọ́n ṣẹlẹ̀ kókókó níbi tí president wà. Ibẹ̀ ni gbogbo èèyàn ti ń wò pé Sunday, nítorí wọn mọ ibi tí olóyè Májàsọ́lá ti rí àwọn nǹkan ìjagun tó ń lò ni ó fi di pé gbogbo èèyàn ní ó pàṣẹ ní nítorí gbogbo oníkálùkù tó wọnú ọ̀lù yìí ni wọ́n gbá sáṣìyàn. Àmọ́ ìyanu Olódùmarè ló fi mọ̀ pé nǹkan bàbá wa ń bẹ bíi tàtijọ́. Olóyè Májàsọ́lá gba bàbá wa Ládọjà kalẹ̀ kó tó di pé wọ́n ṣàṣe ọ̀rọ̀ òṣèlú wọn bá a lọ. Ìrìn àjò yìí náà ló mú olóyè Májàsọ́lá nígbà tí Oyinlọlá náà bẹ́ẹ̀ àwọn náà ni wọ́n tún ké sí olóyè Májàsọ́lá wípé dákun wá ràn mí lọ́wọ́ lọ́ṣùn. Ní ìrìn àjò wọn fi dọ́ṣùn. Olóyè Májàsọ́lá kọ́ ní ta pẹrẹpẹ máwọn olóṣèlú, àwọn ni wọ́n láǹfààní ni wọ́n rí quality sára ẹ̀ ni wọ́n fi ń láǹfààní. Ló fi jẹ́ pé ìwọ tó bá ń pè hooligans ibi báyìí lọ́ọ́ ti mọ̀ pé bó ṣe rí nìyí tí ò sí rọ́ńbẹ̀ tí ò sì ní àyọ̀ kúrò. Wá rí báwo ni ìrìn àjò Yorùbá Nation ṣe bẹ̀rẹ̀.
orí ẹni títí ń jà fẹ́tọ́ ìlú tipẹ́tipẹ́ títí ń jàjàǹgbara tipẹ́tipẹ́ ní àwọn nígbà tó di àsìkò bàbá wa ọ̀pọ̀ Fúlàní olólùfẹ́ Fúlàní Buhari olóyè Májàsọ́lá ń ké wípé kí ló dé tí àwọn Fúlàní fi ń jà wọn bàbá wa lóko tó ọba dé Òkè Ògùn já bẹ̀rẹ̀ láti Ṣakí Ìgbẹ́tì Àgọ́ Ààrẹ Àgọ́ Àmọ́dù gbogbo ọ̀nà Òkè Ògùn tó ọba débẹ̀ ọṣẹ́ tí Fúlàní ṣe kò kéré ìyìn ó ti wà látètè báyé nílùú Òkè Ògùn nígbòho náà olóyè Májàsọ́lá ti mọ báwọn Fúlàní ṣe ṣọṣẹ́ lolóyè Májàsọ́lá fi wá wò pé kí ló dé tí àwọn Fúlàní tí wọ́n ń ṣe nǹkan with impunity to our children kí ló dé tí wọ́n ń ṣe nǹkan wípé ta ni ó mú mi bí wọ́n bá mú Fúlàní láàárọ̀ wọn ò láṣẹ tí wá látòkè kò wá síbi tá a fẹ́ sá sí àárín oko dá kó tó wá di wípé olóyè Májàsọ́lá wá gbọ́ ti bàbá wa Bóròdé ló wá wò pé kí ló ń ṣẹlẹ̀ gan tá a bá gbàgbé Kìṣí lolóyè Májàsọ́lá kọ́kọ́ lọ gbọ́dọ̀ mi bíi méjì mélòó lẹ fẹ́ bá àwọn ọmọ Yorùbá sọ pàápàá jùlọ ohun tí ẹ kò láti aago 5 ìrọ̀lẹ́ àná títí di wákàtí. ìgbà tí mo fẹ́ bá àwọn ọmọ Yorùbá sọ ní pé á láti ṣe ara wa lọ́kàn káwọn jẹ́ káwọn Fúlàní ẹ̀sùn wọn tó kópa gbogbo ilẹ̀ bàbá wa lọ́wọ́ ọ̀nà láti dúpẹ́ lọ́wọ́ àwọn fìdílàntì Kìṣí ìyẹn ká dúpẹ́ lọ́wọ́ Nàìjíríà mi gidigidi gan ìwọ́sì kò ń sì láti di ọjọ́ tó ti wà ń bí tán ti ṣiṣẹ́ àwa náà láti fọwọ́ kún wọn látọ̀gbà náà láti wà ń bí àdéhùn tó kò ní sí rárá à ń láti dúpẹ́ gidigidi lọ́wọ́ Nàìjíríà mi so fún ìrànlọ́wọ́ tó ń ṣe fáwọn fìdílàntì wa ní Kìṣí láti gbà wálẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní ẹ̀sùn tó ń sọ̀pọ̀ àwọn bàbá tó ń rí ìbọn tó ń kidnap wọn lò wá so àdẹ̀gbọ́n láti yin àwọn fìdílàntì Kìṣí gidigidi pẹ̀lú gidigidi rẹ́kọ̀dù local government pẹ̀lú gidigidi ìyá mẹ́fà àdúpẹ́ lọ́wọ́ alága wa local government wa so káde dúpẹ́ lọ́wọ́ gómìnà Ọ̀yọ́ state ìgbìmọ̀ Olúṣèyí Mákindé fún support àwọn ẹ̀rọ support àwọn fìdílàntì wa ní rẹ́kọ̀dù láti láṣeyọrí láti lè lé gbogbo àwọn Fúlàní ẹ̀sìn ìrẹ́pọ̀ ìyàwó Fúlàní rẹ́kọ̀dù tó ń ti jàǹbá fún àwọn ọ̀rọ̀ yìí a ní láti dúpẹ́ gidi pé mo fẹ́ kí gbogbo ọmọ lẹ́yìn pátápátá àròjere láyìn àwọn fìdílàntì ìrẹ́pọ̀ tó gan ni wọ́n ṣiṣẹ́ ìrẹ́pọ̀ ká dúpẹ́ lọ́wọ́ wọn gidigidi káde kí kábíyèsí wa ìbá Kìṣí fún support tiwọn náà lórí àṣeyọrí iṣẹ́ ribiribi táwọn fìdílàntì ìrẹ́pọ̀ ṣe lórí àwọn Fúlàní ẹ̀sìn yìí torí pé náà bá débẹ̀ ló mọ̀ àbáta wọnú gbòǹdì la mọ iṣẹ́ tí àmọ́ ti ń ṣẹlẹ̀ ń bí agbọ́dọ̀ yìn wọ́n ká yìn wọ́n ká dẹ̀ gbósùbà fún wọn láti lè jẹ́ pé orí Yorùbá ní pé kúṣẹ́ òun ní móríyá kúṣẹ́ ní móríyá o gbogbo àwọn ọmọ Yorùbá ẹja ṣe ara lọ́kàn o ẹ mọ̀ jẹ́ káwọn Fúlàní ẹ̀sìn yìí fún gbẹ̀rẹ̀ bàbá lọ́wọ́ o this is our land ilẹ̀ bàbá lélẹ̀ náà pẹ̀lú ká jókòó ká mọ̀ sọ pé kíní kan ṣe kẹ́nìkan wá dé láti ibì kan kó wá máa tó wáyé pé ìlú wọn náà ti ń ṣe kọ̀ọ̀kan wa bọ̀ nílẹ̀ bàbá wa lórí ilẹ̀ bàbá wa nípa ìgbàrú ẹ̀ rárá kò sí tọ́jọ́ anga ti jáde gbogbo ajígìrì ká gbọ́ wọnú gbó tira wa ká mọ́ fàyè rú ẹ̀ lẹ̀ so adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin fìdílàntì rẹ̀ pọ̀ tó gidigidi kan Ọlọ́run ní pé kí ojú ó tì yín nígbà tí oṣù yẹn bá jiná tọ́lọ̀ bá ṣe tí gbogbo nǹkan bá rí bá ṣe kó rí pé ta fẹ́ kó rí òun ní wá ẹnì kankan bá ti adẹ̀dúpẹ́ lọ́wọ́ àwọn Nàìjíríà mi wa tí wọ́n fẹ̀mí ara wọn lẹ̀ torí láti wá kojú Fúlàní tí ń gbé bọ burúkú lọ́wọ́ kò rí sí o aláti dúpẹ́ lọ́wọ́ àwọn àmì Nàìjíríà mi náà dáadáa káyìn wọn tí wọ́n tẹ̀lé wa tí wọ́n dẹ̀ ṣiṣẹ́ àwọn náà ṣiṣẹ́ but gbogbo nǹkan láyé tọ́lọ́run ni because ẹ̀yin tẹ fẹ̀mí ìbọn tẹ̀yin gbé lọ́wọ́ tí wọ́n tọ́lọ́ bá gbà fún pẹ̀lú ìbọn táwọn Fúlàní yẹn gbé bí wọ́n lè bóun náà lájọ rí yẹn tó gbé lọ́wọ́ yẹn so easy ni aláti kọ́lọ́mọ́jẹ́mi yóò bọ́ báyìí kọ́lọ́mọ́jẹ́mi yóò gùn ẹni ẹlẹ́ni ò ní jẹ́sẹ́ yín ẹni ẹlẹ́ni kò ní jẹ́sẹ́ yín iṣẹ́ tẹ̀ ẹsẹ̀ yín lẹ́jẹ̀ adúpẹ́ lọ́wọ́ yín gan o adúpẹ́ o torí pé tí ọba sẹ́yìn ohun táwọn wíwọ́ la máa wí ojú títí yorùbá ń bì báyìí náà tí ìbáyìí pọ́lọ́ ń gbèrú yín dìde tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ pé gbó lọ́wọ́ ẹnìkankan láì gba nǹkan lọ́wọ́ ẹnìkankan
èmi náà tí mo gbéra tí mo wá nígbà kọ́bọ̀ lẹ́nu kankan ẹbí kankan ò lè jáde kó lóun fún mi lówó àbóun fún mi tẹ́ ń kọ́bọ̀ mo wo pé mo fẹ̀mí ara mi lẹ̀ fọmọ Yorùbá ni ojú ògbọ́dọ̀ ti Yorùbá bẹ́ẹ̀ náà sì fẹ̀mí ara lẹ̀ tọ́lọ̀ fi lòyún láti kápá àwọn Fúlàní wọn ìbúrúkú wọn sọ Ọlọ́run ní jójó tì í lẹ́nu ọ̀dẹ̀ tó ní jẹsẹ̀ ilẹ̀ kan sí iṣẹ́ tẹ̀ ẹ̀sẹ̀ ilẹ̀ jẹ́ mo dúpẹ́ lọ bàbá kọ̀mándà wa ẹ̀ ní jábọ́ láíláí ẹ̀ kó wa jẹ pẹ́pẹ́pẹ́pẹ́ bàbá amúkòkò ẹ̀ kó wa jẹ pẹ́pẹ́pẹ́ láti Ọlọ́run ẹ̀ ní jábọ́ ẹ̀ ní kúkú wa báyìí torí pé tí agbọ́dọ̀ lẹ́nìkan tí ó já síwájú tí ó mọ darí wa ẹ̀ á láti dúpẹ́ lọ́wọ́ yín torí pé Kìṣí ni olóyè Mọ́jàsọ́lá kọ́kọ́ lọ ó dé Kìṣí wọ́n lọ lé àwọn Fúlàní tó wà ń bẹ̀ pẹ̀lú àjọṣepọ̀ àwọn OPC kan ń bẹ̀ àti àwọn ẹgbẹ́ fìjìláńtì wọ́n wọnú igbó wọ́n wọnú omi wọ́n lé àwọn Fúlàní yìí tó wà ń bẹ̀ kó tó wá kàn rọ Sálísù nígbà tí ròyìn kàn wọ́n lára wípé Sálísù náà ń jayé ọba alákatá ń bẹ̀ nìrìn àjò Yorùbá nation bẹ̀rẹ̀ ní bàbá wa Babájí Akíntóyè wò pé Sunday you are a great warrior ó rí gbogbo ohun tó ń jà fún kálé Fúlàní yìí kò lè lọ nítorí gbogbo wọn ni wọ́n ti wà nù wa àmọ́ tá a bá dá dúró ẹni tá a bá fún ní bísà tá a fún ní pálí láti wọnú ìlú wa àmọye èèyàn tó wọlé a sì mọye èèyàn tó jáde a ní òfin àti ohun tá a máa lò tá a mọ̀ sí rules and regulation àti protocol fún gbogbo ẹni tí ó bá fẹ́ wọnú ìlú ẹni bá fẹ́ sin màálù yóò láǹfààní yóò gba sàtífíkẹ́ẹ̀tì kò ní ṣe pé wọ́n mọ̀ da màálù káàkiri nítorí ọrọ̀ ajé tiwọn ni wọ́n bọ́ lóyè Mọ́jàsọ́lá sọ̀rọ̀ lóyè Mọ́jàsọ́lá sì wò pé bàbá wọ́n bá ń ṣe pé bẹ́ẹ̀ náà ni ẹ jẹ́ ń kun yín lọ́wọ́ ìrìn àjò Yorùbá nation bá bẹ̀rẹ̀ ìrìn àjò Yorùbá nation bẹ̀rẹ̀ ohun tójú olóyè Mọ́jàsọ́lá rí kì í ṣe kìrìmí fún wọn tó ò bá máa ìmọye àwọn olóṣèlú tí wọ́n rán bẹ olóyè Mọ́jàsọ́lá wípé ó dákẹ́ nítorí olóyè Mọ́jàsọ́lá ó rí wípé òun láǹfààní láti wọ gbogbo ibi ìgbèríko ní gbogbo òlú káàkiri pàtàkì jùlọ gbogbo state capital wa olú ìlú kọ̀ọ̀kan Ọ̀ṣun ni o Ọ̀yọ́ ni o Èkìtì ni o Oǹdó ni o Ìbàdàn ni o gbogbo ẹ̀ lọ tẹ̀lé ọkọ̀ kan láti jẹ́ ọmọ wípé à ń lọ àmúwákù state kan tí ó tẹ̀ ní ogun bá dé July 1st ọjọ́ ńlá July 1st ọjọ́ tí Àdògán tó dágbére fáyé Táàfà Fàtáyé náà tó wọ káàlẹ̀ sùn ọjọ́ tí wọ́n wá sí olóyè Mọ́jàsọ́lá tí wọ́n yìnbọn bíi pé wọ́n lọ sójú ogun 2021 ní tá a bá gbàgbé ìrìn àjò yìí wọ́n láǹfààní wọ́n pagbára pọ̀ wọ́n pàmọ̀ pọ̀ wọ́n pèrò pọ̀ gbogbo olóṣèlú Nàìjíríà ni wọ́n pawọ́ pọ̀ wípé ọkùnrin yìí tó fẹ́ láǹfààní tó fẹ́ la ọmọ Yorùbá lóbì kí wọ́n mú balẹ̀ sì mọ́ gbàgbé kó tó di àsìkò yìí náà ní 2001 yìí náà wọ́n láǹfààní wọ́n lọlé olóyè Mọ́jàsọ́lá tí ń bẹ ní opposite ilé wọn tá a máa ń pè ní old house ilé yìí wọ́n dáná sun tí wọ́n sọná sí lọ́gànjọ́ òru àìmọye oríṣiríṣi challenges àti obstacles ló fèsì nítorí kọ́mọ Yorùbá lè kúrò nínú ìgbèkùn orí ìrìn àjò yìí ní ìjọba Nàìjíríà fi declare olóyè Mọ́jàsọ́lá ní wanted láti wí pé láì jalè láì pààyàn ló fi jẹ́ wípé ìjàngbara ran Yorùbá olóyè Mọ́jàsọ́lá ló dúró gẹ́gẹ́ bí wípé figurehead tí wọ́n rí wájú àmọ́ a dúpẹ́ lọ́wọ́ Elédùmarè wípé wọn ò rí olóyè Mọ́jàsọ́lá mú olóyè Mọ́jàsọ́lá bó ti lọ mọ́ wọn lọ́wọ́ kò yé èèyàn kan ọmọ aládìkún ni wọ́n fi pè ní ikú tàǹtì ọkùnrin ogun àtúwọ̀nká níbi wọ́n gbé dáná rọ́ ọkùnrin mẹ́fà tí wọ́n ń pè lẹ́nìkan ṣoṣo ọmọ aládìkún ẹ̀jẹ̀ èèyàn ní bàbá wọn fi mú kọ ọ̀dájí agbárí ọmọ ọlọ́mọ ní bàbá wọn fi mẹ́mu èèyàn tó bú bàbá yín lájẹ́ òkúkú parọ́ lọ́jà ẹni tó bú bàbá yín lóṣó ó ní ohun tó rí kó tó fún bàbá yín lórúkọ eegun abuké ni bàbá yín tún tẹ̀pá àsóró ọmọ ládé aláàfin ọ̀ládé adé aládìkún làgbà fàlàáfin ìrìn àjò yìí ni wọ́n fi declare olóyè Mọ́jàsọ́lá ní wanted àwọn Fúlàní tí ń pààyàn wọn declare àwọn wanted àwọn tí ń jínigbé wọn declare àwọn ní wanted àmọ́ wọ́n declare olóyè Mọ́jàsọ́lá wanted
bàràbàrà yìí ń lolóyè Májàsọ́lá fi dèrò Kútọ̀nù látàrí wípé ìyá wa rọ́pò àtàwọn ọmọ ń pè wọ́n wípé dádì leave that country ẹ máa bọ̀ ní Germany bí orí olóyè Májàsọ́lá ibi tó ti ń lọ wọ́n ti dúró tì í létí ìgboro ibi wọ́n ti dúró tì í létí ìgboro ara fún olóyè Májàsọ́lá ó ní ìyá ayọ̀ olóòmí ara ń fún mi ìyẹn ni my dear ẹja lọ kò ní sí nǹkan kan olóyè Májàsọ́lá tún lo ohun tó lò nílé wọ́n dé airport àwọn ọlọ́pàá tí wọ́n fẹ́ mú wọn tún ní Sunday dà ó tún ti lọ àmọ́ wọ́n rántí wípé ṣọwọ́ wàá fìyàwó òun lẹ̀ níbẹ̀ ni wọ́n fi láǹfààní wọ́n fi mú olóyè Májàsọ́lá kò sí ìgbésẹ̀ tíjọba Nàìjíríà ò gbé àti Buratai lásìkò yìí wípé kí wọ́n ṣàlàǹfààní kí wọ́n bá wọn gbé olóyè Májàsọ́lá àmọ́ a dúpẹ́ lọ́wọ́ ìjọba Kútọ̀nù àti gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n sáré kìtìkìtì pé ẹ má gbé lọ Nàìjíríà o wọn ò pa ni orí la fi wá ń pè ní ẹkùn ọkọ Fúlàní la fi wá ń pè ní alápàjí nítorí ẹni tẹ́lọ́run ò bá pa kò sẹ́ni tó lè pa olóyè Májàsọ́lá happy birthday to you long life and prosperity ìgbà ọdún bí ọdún kan ọmọ wọn nípò Ògùnmọ̀rẹ́ nílé ọmọ alágbàdo ìgbé nílé ọmọ àtàpẹtẹ wọn lóore ọmọ gègèlè wodò ìsànyà ọ̀rẹ́ ran bàbá yín ní bàrà yìí omi kò sí ní kan sí ọ lẹ́nu ọmọ òkúta mẹ́ta òkè ìwúwo ọ̀kan sì yín dábọ̀dábọ̀ ọ̀kan ni ẹ mọ ọ̀rọ̀ra kẹ́ ẹ mọ ọ̀rọ̀ra ọ̀kan yòókù nígbà tẹ́ ẹ mọ Ògùnmọ̀rẹ́ kílẹ̀ dé Ògùnmọ̀rẹ́ sí ọmọ òkókó sánà gbàgede Ìgbòho sunwọ̀n láìfín bẹ̀rẹ̀ ìran bàbá yín ṣe ní kí wọ́n máa kó bẹ̀rẹ̀ lọ ẹṣin ò ní bímọ méjì ní Ògùnmọ̀rẹ́ bẹ́ṣin bá bímọ méjì ní Ìgbòho ilé bàbá tó bí yín lọ́mọ ẹ ó mú kan bọ kó sín ẹ ó mú kan bọ sànyà ẹ ó mú kan yòókù ṣẹrú wálé wàràmọ̀jọ́ ọmọ nílẹ̀ ọ̀la ló mú àwọn àjèjì wòye wọ́n ṣe ṣègéṣègé wọn láwọn ò ní bomi kó símú àwọn ò ní bù sànyà wẹsẹ̀ ojú kò fírí gbogbo wọn ni wọ́n sáré bomi kó símú wọ́n sì bù sànyà wẹsẹ̀ nígbà àgbà òòrùn àwọn ẹni tí ọ̀gbọ́n ọmọ ẹni tí ọ̀mọ̀tàn ọmọ ẹni tí ò níyè nú wọn lájèjì ò ní bá yín múlẹ̀ nígbò ọmọ ládé Aláàfin Ọ̀ládé Ìgbòho òbáráyé fọwọ́ tì í rí nítorí omi inú ahá òjò ni akèrègbè olómi níkùn bí àmù olómi níkùn bí òdùkù ìkòkò ní lómi níkùn tó dò láíláí títí gbére lọlá odò tí tó ní sùsì more of it on heart in good health and happy condition happy birthday to you Akọni Oòduà thank you very much. àwọn tí wọ́n láǹfààní tí wọ́n ṣonígbọ̀wọ́ abala documentary àti àlàyé lórí gbogbo bí olóyè Májàsọ́lá ṣe rìn àjò wọn ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá àdúpẹ́ lọ́wọ́ wọn Koiki Media àdúpẹ́ àti gbogbo ọmọ Yorùbá pátápátá ní tilé toko láti UK àwọn náà wọ́n ṣalágbàtẹ̀rù àwọn ni wọ́n ń pè wá wípé ká lọ síbi ká lọ sọ̀rọ̀ ká ní ó ṣe dáadáa mo sì ń fàkókò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọba aládé náà tí wọ́n kún wa lọ́wọ́ láti ìdílé iṣẹ́ ìṣe gbogbo wọn pátá ni mo kí ìyá wa nínú ilé ìyá Ayọ̀ mo kí ìyá wa mo sì kí ìyá wa ìyá Dámì gbogbo yín pátá ni mo kí wọn ò lólódì níbi kọ̀ọ̀kan mo sì kí gbogbo àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ mi látòrí kámẹ́rámà wa ọkùnrin ọmọ wọn nílùú Ọ̀ṣun nílé onígbẹ̀já kìkì ọ̀kasà orí èmi náà ni wọn ò ní fẹ́ lómi ìṣíní ìwọ tó ò bá mọ̀ mí Mr Wisdom Àkànbí Mr Wisdom ní gbogbo lẹ́kílẹ̀ èmi lọ́mọ tèkùtèkù láràdá tọmọtọmọ ni wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ní bàbá tó ń bọ̀ ọ̀gbìn dàgbọ́sà.